إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني ìtẹ̀síwájú látinú tírà أيسر الشروح على الدروس المهمة لعامة الأمة في الشيخ أبو عبد الله المصنعي حفظه الله تعالى. فجاء عليه ترى شيخ العلامة الإمام ابن باز رحمه الله عز وجل. إليني يوم جيدا لك وإليك فهم أشوى لوري الدرس الأول التي الإمام ابن باز رحمه الله تعالى في وموه ni inú tírà yìí eléyìí tí í ṣe tafsiru surat al-fatiha wa qisaru as-suwar, ṣíṣe àlàyé surat al-fatiha àti àwọn suwaru míì kéékèèké, àwọn sura míì kéékèèké látòrí suratu az-zalzala títí dórí suratu an-nas. Sura eléyìí tí ó wà pẹ̀lú anudánilẹ́kọ̀ọ́ eléyìí wọn náà ní suratu al-qari'ah. تفسير سورة القارعة. بسم الله الرحمن الرحيم. القارعة. ما القارعة؟ وما أدراك ما القارعة؟ يوم يكون الناس كالفراش المبثوث، وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي؟ نار حامية. إليني سورة القارعة. فواني التفسير سؤال غير القارعة. القارعة اسم فاعل. نعم، اسم فاعل. طيب، اسم فاعل هنا ni orúkọ ẹni tó ń ṣe nǹkan، orúkọ ẹni tí ó ń ṣe nǹkan. So lápèjúwe sí kí ẹ máa ka nǹkan, al-qira'a yìí náà kí ẹ máa ka nǹkan, al-qira'a yìí náà ni wọ́n ń pè. Orúkọ ẹni tó ń ka nǹkan yẹn wọ́n máa pè ní al-qari. al-qari. So fi'il eléyìí al-qari'a yìí ó wá látara qara'a. qara'a. So náà ni kí nǹkan kó máa ka nǹkan, kó máa dáyà jáyàn, kí nǹkan máa dáyà jáyàn, kí nǹkan máa ṣẹ̀rù báyàn, ó máa kó ìpayà sí inú gbá èèyàn. So orúkọ nǹkan yìí náà nìyẹn. In tí nǹkan yẹn ń ṣe wọn náà ni al-qara'u, kó máa ṣe kí ni, kó máa dáyà jáyàn, kó máa kó ìbẹ̀rù sí inú ìgbáyà. So eléyìí ní máa kó ìbẹ̀rù sí inú ìgbáyà yìí yóò ṣẹlẹ̀ ní
ìgbà tí màláìkà tí ó bá fọ́n sínú fèrè láti jẹ́ pé kí ni kí àwọn èèyàn kan dìde lọ bá Allahu subhanahu wa ta'ala. So al-qari'ah ó jẹ́ orúkọ fún al-qiyamah, ó jẹ́ orúkọ fún al-qiyamah. àfáàní al-qari'ah summi al-qiyamah. al-qari'ah òun ni al-qiyamah, ọjọ́ ìgbìndé al-qiyamah, ọjọ́ ìgbìndé náà. ṣe pé tí màláìkà Israfil alayhi salam tó bá ti fún atẹ́gùn sínú ihò, tó bá ti fi atẹ́gùn sínú rẹ̀, sọ eléyìí tí pé òun náà ni atẹ́gùn gbẹ̀yìn tí àwọn èèyàn tó fi máa dìde, tó fi máa dìde kúrò nínú sàárè wọn. sọ eléyìí àfáàní summiyat al-qari'ah, wọ́n sọ al-qiyamah wọ́n sọ ní al-qari'ah li'annaha taqra'u al-khala'iqa وتفزعها من شدة أهوالها. torí pé yóò dẹ́rù bà àwọn ẹ̀dá, yóò kó ìpayà bá wọn látara bí bí ìṣẹ̀lẹ̀ rẹ̀ bí ó ṣe jẹ́ nǹkan tó pé yóò ní agbára. ìṣẹ̀lẹ̀ kìyàmọ̀ yẹn bí àwọn èèyàn ṣe dìde nínú sàárè á rí pé ó ń kálukú wọn máa ṣe wọn kí ta ló gbé wa dìde. man ba'athana min marqadina hadha, man ba'athana min marqadina, tàlẹ́ntì ó gbé wa dìde kúrò nínú ààyè tá a sùn sí. wọn kálukú wọn máa ṣe wọn ta ló gbé wa dìde kúrò nínú sàárè wa. so al-qari'ah náà ni al-qiyamah yìí, al-qari'ah náà ni tí máa ń dáyà já yẹn náà, tí máa ń dẹ́rù bá yẹn náà. so gẹ́gẹ́ bá jẹ́ pé al-qiyamah wọ́n sọ ní al-qari'ah gẹ́gẹ́ bí ó jẹ́ pé ó ní àwọn orúkọ míì náà gẹ́gẹ́ bí al-ghashiyah. هل أتاك حديث الغاشية. so bákan náà al-qiyamah yìí ó tún lórúkọ míì tí í ṣe al-haqqah. الحاقة ما الحاقة يبقى جورك سورة من القرآن. الغاشية نورك سورة من القرآن جاء الله سبحانه وتعالى وفي صورة نبع القيامة. لينا فواني ما القارعة، الله سبحانه وتعالى القارعة ما القارعة، أتمتما القارعة هنا يقولك القيامة هنا orúkọ alkiyama yìí náà ayé tí ma ìdí tí wọ́n fi sọ ní alqari'ah wọn náà pé kí ni pé yóò máa ṣe kí yóò máa dáyà já àwọn èèyàn, yóò máa kó ìbẹ̀rù sínú gbáyà àwọn ẹ̀dá. Allahu subhanahu wa ta'ala wa ni mal qari'ah, kí ni alqari'ah yìí? istifhamu tó wà ń bí istifhamu kan tẹ́ pé ìtumọ̀ pé kí ni alqari'ah, ìtumọ̀ pé kí ni nǹkan yìí nǹkan tó wà tóbi máa ni. ìbéèrè yìí má tó wà ń bí má kàn tẹ́ pé ó ń túmọ̀ sí pé nǹkan yìí nǹkan tó tóbi mà ní, nǹkan tó gbangba mà ní nǹkan yìí. al-qari'ah tá à ń sọ yìí nǹkan ńláńlá yìí náà ni. al-qiyamah tá à ń sọ yìí nǹkan tó tóbi náà ni. lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala tó wá sọ pé wa ma adraka mal qari'ah. wa ma adraka yìí bí dáwà tí wọ́n rí wa ma adraka min al-Qur'an wọ́n túmọ̀ sí pé kí ni Allah subhanahu wa ta'ala ó ń fi nǹkan yìí ó ń fi ń gbé nǹkan yẹn tóbi, ó ń fi ziyadatu tafkhim náà ni ó jẹ́ níbi àyà yìí. Allah subhanahu wa ta'ala sọ pé mal qari'ah, ó fi fakhama rẹ̀, ó fi gbé tóbi, ó fi bàbára rẹ̀ sódà tí ó lè tóbi nínú gbáyà gbogbo ẹni tó bá ń gbọ́. Allah subhanahu wa ta'ala tó wá tún mú tóbi pẹ̀lú wa ma adraka يا شباب نينو سورة القدر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ما أدراك أنتم يمكن ليلة القدر كيوم إن كنتم الطبينان، إن كنتم الطبينان شو ما ليلة القدر ليلة القدر إن كان لينان. وما أدراك ما القارعة، شو ما القارعة القارعة هي القيامة إن كان لمن إن كان لينان. àwọn kan tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ kí ni nǹkan tó fi mọ́ ìjọ onímọ̀ nípa al-qari'ah yìí, nípa al-qiyamah yìí. ma a'zamaha,
nǹkan tó máa tóbi náà nǹkan tó máa le gan yín náà ni. lẹ́yìn Allah subhanahu wa ta'ala ó wá ṣàlàyé lẹ́yìn ìgbà tó ṣàlàyé tó sọ fún wa tán pé alqiyama yìí nǹkan tó tóbi náà nǹkan ńláńlá yìí náà ni nǹkan tó gbọdọ̀ bàyàn fún yín náà tí yẹn gbọdọ̀ pèsè iṣẹ́ ńláńlá iṣẹ́ tó nítumọ̀ tí yẹn gbọdọ̀ pèsè rẹ̀ nítorí rẹ̀ ni. Allah subhanahu wa ta'ala wá ń ṣàlàyé fún wa ìgbà wo ni alqiyama yìí gan ìgbà wo ni yóò jẹ́ ìgbà wo ni yóò jẹ́ Allahu jalla wa ala ni yawma yakunu an-nasu kal-farashil mabthuth ọjọ́ tí àwọn èèyàn ní àsìkò yìí ní àsìkò tí al-qari'a yìí bá ń ṣẹlẹ̀ ní àsìkò al-qiyama yìí wọ́n á dà gẹ́gẹ́ bí al-farashu al-mabthuth. Al-farash òun náà ni àwọn labalábá labalábá ilé tẹ́ pé wọ́n á ṣe kí ni wọ́n á fọ́nká kal-farashi al-hasharatu al-ma'rufa al-hashara al-ma'rufa yìí pé kòkòrò tó gbajúmọ̀ yẹn kòkòrò tí ó gbajúmọ̀ yẹn. so Sheikh Ibn Uthaymin rahimahullah ta'ala ń pé wal-farashu huwa hadhihi at-tuyuru as-saghira التي تتزاحم عند وجود النار في الليل وهي ضعيفة وتكاد تمشي بدون هدى. so ní àwọn tí wọ́n ń fò káàkiri kéékèèké àwọn labalábá wọ́n máa ń fò káàkiri tẹ́ pé تتزاحم عند وجود النار tí iná bá ṣẹlẹ̀ tí wọ́n bá rí iná wọ́n ṣe kíni wọ́n máa kójọ níbi tí iná bá wà wọ́n máa kójọ níbi tí iná bá wà. so eléyìí tí wọ́n ti ṣe tó ṣàlàyé eléyìí tí wọ́n ṣàlàyé ó jọ yàmùyàmù àbí mo ti gbàgbé orúkọ kòkòrò yìí bóyá yàmùyàmù náà eléyìí tẹ́ pé àárín àwọn èèyàn tí wọ́n máa jẹ wọ́n tí wọ́n ti kó wọn tẹ́ pé tí òjò bá rọ̀ tójò bá rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà iná làwọn kòkòrò ilé máa ń jáde ilé tí mo sọ yìí tójò bá rọ̀ tí iná wá wá tí ẹ̀ tàná tí ẹ̀ gbéná kalẹ̀ wọ́n máa wá iná káàkiri wọ́n máa wá iná káàkiri wọ́n máa wá ibi tí iná wà wọ́n máa wá káàkiri wípé àwọn èèyàn tí wọ́n bá fẹ́ dẹdẹ wọn wọ́n á gbómi kalẹ̀ ńbẹ̀ wọ́n á gbómi kalẹ̀ ibi tí wọ́n bá pọ̀ sí tí wọ́n bá ti ń kalẹ̀ nínú báyìí wọ́n ní lágbára láti fò wọn. sọ al-muhim ṣáà ni pé kòkòrò yìí al-farash yìí a lè pè ní labalábá bí labalábá. so al-mabthuth kal-farash al-mabthuth. so ọjọ́ tí àwọn èèyàn tí wọ́n á dàbí al-farash yawma yakunu an-nasu ọjọ́ tí àwọn èèyàn ọjọ́ al-qiyamah ọjọ́ kan tẹ́ pé àwọn èèyàn wọ́n á dà gẹ́gẹ́ bí kal-farash al-mabthuth wọ́n á dà gẹ́gẹ́ bí labalábá ní tí ń fò lójú òfurufú tí ò ní agbára rárá tó wá jẹ́ al-mabthuth al-muntashir al-muttarib fi harakatihi ebi wọ́n fọ́n ká wọ́n tún ìtìrọ́bù tó wá bá wọn bí haraka àwọn ẹni pé wọ́n mọ ibo làwọn fẹ́ sá lọ gan wọ́n mọ ibi táwọn fẹ́ fò sí wọ́n mọ ibi táwọn fẹ́ fò sí. yamuju ba'duhu ala ba'din so apá kan náà máa dààmú apá kejì li shiddati da'fihi wa hayratihi látara pé kí wọ́n lè gan wọ́n á tún wà nù hayra wọ́n wà nù báyìí kéke wọ́n wà nù pé àmì yìí ta fẹ́ ṣe mọ́. so bí àwọn èèyàn wọ́n ṣe rí ní ọjọ́ yìí náà lè wọ́n ṣe rí ní ọjọ́ yìí náà lè kí Allah subhanahu wa ta'ala kí ó là wá. so gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala sọ́nù áyà mi nínú suratu al-qamar áyà lẹ́kẹ̀jẹ̀ pé yakhrujuna min al-ajdathi ka'annahum jaradun muntashir àwọn èèyàn wá jáde kúrò nínú sàárè wọn wá jáde kúrò nínú sàárè wọn ka'annahum jaradun muntashir gẹ́gẹ́ bí tata àwọn tata ìbámu tata jarad tata iná nìyẹn tata ilé tẹ́ pé ó fọ́nká sí ojú òfurufú. so bí àwọn èèyàn bí wọ́n ṣe rí ní ọjọ́ yìí iná nìyẹn lè kí Allah subhanahu wa ta'ala kí yóò là wá. وتكون الجبال كالعهن المنفوش àwọn òkè wá ní àwọn jìbáàlì àwọn òkè tẹ́ pé ó lágbára tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn aljibalu al'azima arrasiya as-sulba so takunu kal'ihni al-manfush wọ́n dà gẹ́gẹ́ bí al'ihnu al-manfush bí òwú tẹ́ pé tabájú sókè báyìí kó tó balẹ̀
bí ó ṣe máa ṣe káàkiri náà lè tó fi padà kalẹ̀ iwájú sínú atẹ́gùn sọtẹ́ pé kò ní ìtumọ̀ máa rárá kò ní ìtumọ̀ máa lọ́ka pé asóf bí aṣọ kan ní aṣọ tó wọ́n pè ní asóf so aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ náà aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ pé kò kò ní ìtumọ̀ àfáàní ka sóf almutatayir almutanathir kalhaba ó gẹ́ bí asóf gẹ́ bí aṣọ tó wọ́n pè ní aṣọ asóf so bí eléyìí tí wọ́n ṣe látara òwú náà látara kọ́tìn látara òwú almutatayir ilé tẹ́ pé ó ń fò káàkiri almutanathir pé ó fọ́nká kalhaba gẹ́gẹ́ bí tí wọ́n bá da nǹkan sójú sánmà bí eruku tí wọ́n bá da sójú sánmà sí kárí pé gbogbo ẹ̀ yóò fọ́nká ilé ò lọ báyìí ilé ò lọ báyìí wọ́n ní wà lójú kan òkè tó dúró dáadáa tẹ́lẹ̀ tó ní agbára tó strong ní ọjọ́ ìgbàlá kìyàmá yìí yóò ṣe kiri yóò di pé yóò nìkan tí ó máa já wálẹ̀ pé taba wo òkè níwájú báyìí á lè rò pé bóyá masha Allah òkè ló dúró yìí tí wọ́n bá súnmọ́ bí báyìí yóò dà gẹ́gẹ́ bí kẹlẹ́ àyìn al-manfush so yóò di nǹkan tí pé kò tiẹ̀ kò ní ìtumọ̀ máa rárá kò ní ìtumọ̀ máa yóò di tí atẹ́gùn máa gbé káàkiri àbí yóò dà gẹ́gẹ́ bí àwọn nǹkan tí atẹ́gùn máa gbé káàkiri ní àwọn nǹkan tá a mọ̀ báyìí gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala sọ pé wa bussatil jibalu bassa fakanat haba'an munbatha so àwọn jìbáàlì ní àwọn òkè yóò jí nǹkan tẹ́ pé yóò já wálẹ̀ yóò parẹ́ òkè yóò parẹ́ kò ní ìtumọ̀ mọ́ so yóò á di haba'an munbatha yóò dà gẹ́gẹ́ bí tẹ́ pé tí wọ́n kàn fọ́n nǹkan sójú sánmà kí wọ́n fọ́n nǹkan sójú sánmà tẹ́ pé nǹkan náà kò ní ìtumọ̀ wọ́n ti wá fi délẹ̀ báyìí ó ti tán so bí òkè bí ó ṣe rí náà ni yóò máa rí lókèrè pé abẹ́yà nǹkan kan tó strong yìí náà wọ́n tẹ́ ẹ bá súnmọ́ tán báyìí wọ́n ní pé kò sí nǹkan bẹ̀rù so bíi pé òkè yóò yọ pátápátá tí ó bá di ọjọ́ ìgbàlá kìyàmá so lẹ́yìn Allah subhanahu wa ta'ala ni fa amma man thaqulat mawazinuhu ẹ wá rí àwọn tí òṣùwọ̀n iṣẹ́ wọn tí ó bá wúwo tó nítumọ̀ bis-salihat jẹ́ pé àwọn òṣùwọ̀n tí wọ́n mizanu tí wọ́n òṣùwọ̀n tí wọ́n lọ́jọ́ ìgbàlá kìyàmá ó wúwo pẹ̀lú àwọn iṣẹ́ rẹ̀ fa huwa fi 'ishatin radiyah irú ẹni bẹ́ẹ̀ yóò máa wà nínú ìsẹ̀mí eléyìí tí ìsẹ̀mí gbẹdẹmukẹ ìsẹ̀mí eléyìí tó dáa tí ó sì tó dáa tó fil janna nínú aljanna irú ẹ̀yà báyìí tí ó sùn wọn tí iṣẹ́ rẹ̀ tó bá wúwo tí ó tẹ̀sùn wọn ju iṣẹ́ bú rẹ̀ lọ so Allah subhanahu wa ta'ala pín àwọn èèyàn sí ìpín méjì ní ọjọ́ yìí ìpín aláwọ̀kọ́ wọn làwọn tó yẹ pé iṣẹ́ rere wọn yóò ṣe kí ni yóò ga yóò tẹ̀sùn wọn yóò pọ̀ ju iṣẹ́ bí wọn lọ so àwọn eléyìí àwọn làwọn tó yẹ pé wọ́n máa wà nínú 'ishatun radiyah ìṣẹ̀mí gbẹdẹmukẹ ìṣẹ̀mí tí ó dá ìṣẹ̀mí tó dùn tó ní ayọ̀ tó lárinrin àwọn ni wa amma man khaffat mawazinuhu ìpín kejì náà lè àwọn tó yẹ pé mawazinu wọn òṣùwọ̀n iṣẹ́ rere wọn khaffat ó ṣe kí ni ó fúyẹ́ iṣẹ́ bí wọn ó wojú iṣẹ́ rere wọn lọ li qillati hasanatihi látara pé dáadáa tó gbélé ayé ṣe kéré jọjọ wa thaqulat mawazinu sayyi'at àwọn òṣùwọ̀n iṣẹ́ ẹbú ó wá ṣe kí ni ó wojú òṣùwọ̀n iṣẹ́ rere lọ so ìpín kejì náà àwọn èèyàn náà ilé so ó lè jẹ́ pé mùsùlùmí ni ó sì lè jẹ́ kèfèrí náà nípìnlẹ̀ kèfèrí ni àwọn sì ní àwọn ní hasana kan rárá tí wọ́n tẹ́lẹ̀ àwọn ní hasana kankan àwọn ní dáadáa kankan rárá tí wọ́n torí pé in tí àwọn bá ṣe ilé ayé náà ni wọ́n ti gbẹ̀san rẹ̀ ilé ayé náà ni àwọn ti gba ẹ̀san rẹ̀ so wa amma man
khaffat mawazinuhu ẹ̀rọ ara wọn tó yẹ pé iṣẹ́ rere tí wọ́n ó fúyẹ́ iṣẹ́ bí wọn ó wojú iṣẹ́ rere wọn lọ. Allah subhanahu wa ta'ala ó ní fa ummuhu hawiya fa ummuhu hawiya ummu rẹ̀ so ummu níbí àwọn olùmọ̀ ní ìtumọ̀ rẹ̀ wọ́n ní maqsuduhu alladhi yaqsiduhu ìgbẹ̀yìn rẹ̀ ibi tí ó dájú kọ ibi tó ń lọ ibi tí ó dé sí ibi tó wọ́n dé sí jẹ́ pé iṣẹ́ bú rẹ̀ ibi tí ó gbé wà òun ni alhawiya alhawiya orúkọ kan náà orúkọ jahannama iná orúkọ kan náà orúkọ náà iná so fa ummuhu ìtumọ̀ mi tí ummu tó ní níbí òun ni ma'alu òun ni pé dìmáàbù rẹ̀ násíyà rẹ̀ ilé tá a fà tí wọ́n fi rìn lẹ́nu tíra mi nasiyatuhu ẹni pé orí rẹ̀ násíyà wọn níwájú orí báyìí nasiyati biyadik gẹ́gẹ́ bí sọ́nà hadithu alkarm tí a nàbí sallallahu alaihi wasallam tó kọ́ nasiyati biyadik maadin fiyya hukmuk adlun fiyya qada'uk so násíyà wọn ní iwájú orí báyìí so ìtumọ̀ ilé wọn ni pé kí ni ó mú rẹ̀ dìmáàbù rẹ̀ násíyà rẹ̀ hawiya so wọn ni pé kí ni tó bá fẹ́ tí Allah subhanahu wa ta'ala tó bá fi sínú náà orí yìí náà ni ó mú lọlẹ̀ nas'alullah al-afiya kí Allah subhanahu wa ta'ala kó là akọrọ̀ bí ilé orí rẹ̀ náà ni ó mú lọlẹ̀ ni ó mú lọ sí inú náà nas'alullah as-salamata wal-afiya kí Allah subhanahu wa ta'ala kó là akọrọ̀ níbi ilé so wájú ìrẹ́ ẹ̀rọ wájú sínú náà ala ummi ra'sihi pé orí ni ó mú lọlẹ̀ ni ó mú lọ sí inú iná so ìtumọ̀ ilé àti ìtumọ̀ ilé ìtumọ̀ kan tí pé ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n kò takora wọn méjèèjì ní kò takora wọn so ó lè túmọ̀ sí ilé ó lè túmọ̀ sí pé ó mú rẹ̀ pé màálù rẹ̀ ibùdó sí rẹ̀ wọn ni hawiya wọn ni náà alhawiya ó sì lè túmọ̀ sí pé ó mú rẹ̀ ẹni pé ra'su rẹ̀ dìmáàbù rẹ̀ násíyà rẹ̀ so hawiya ẹni pé wọ́n á jù sínú náà wọ́n bá jù sínú náà orí náà ni ó mú lọ sí ilẹ̀ wallahu al-musta'an kí Allah subhanahu wa ta'ala kó là kúrò ní ìbéèrè sàfáàní nasiyatuhu yahwi ẹni pé fa ummuhu hawiya ẹni pé ummu rẹ̀ nasiyatuhu ẹni pé násíyà rẹ̀ orí rẹ̀ yahwi ala ra'sihi fi an-nar ẹni pé kí ni yóò mú orí rẹ̀ náà ni ó mú lọlẹ̀ nínú náà náà wọ́n fi jù sí inú náà waqil wọn náà tó sọ pé ummuhu allati ya'wa ilayhi ibùdó sí rẹ̀ pé ìyá rẹ̀ sọ ń mú níbí wọn ni pé ibùdó sí rẹ̀ bí tí ó lọ fapá tí ó dé sí tí ó fara pamọ́ sí ibi tí ó jẹ ilé rẹ̀ kẹ́yìn òun ni alhawiya Allah subhanahu wa ta'ala ni wa ma adraka ma hiya وما أدراك جاب إساس وجه من باب التفخيم نان لا تفي باباران كاي إن كاي كاتوتو بينان كيش كاي كريار شو ما الهاوية تنصيشة شداما شدا إن كاي الهاوية شداما إن كان لا ينامني إن كان لا ينام tó gbóná gan tó gbóná tí ó sì nǹkan tó gbóná tó náà ni Allah subhanahu wa ta'ala narun hamiya iná tó gbóná gan iná ni anabi sallallahu alaihi wasallam sọ nípa iná jahannam wọ́n ní pé innaha fuddilat ala nari dunya bi 99 juz'a wọ́n ní pé iná yìí in tí ó fi ju iná ilé ayé lọ gbóná táàrin ilé ayé yìí tí wọ́n sọ ìsinú náà tí wọ́n dáná sún yàrá tí yóò jóná mọ́lé kí Allah subhanahu wa ta'ala kó lọ akọrùn bẹ̀lẹ̀ iná jahannam yìí fuddilat ala nari dunya
بتسعة وتسعين جزءا إن توفي دا توفي جا توفي لجوينا لأيلو 99 parts náà ní pé ká ní pé 100 náà ní gbogbo náà iná ilé ayé yìí wà ní 99 tó kù iná ilé ayé yìí bóun ṣe lágbára sí bó ṣe tóbi sí bó ṣe máa ń jó nǹkan sí 1% lásán ló mú 99% tó kù iná jahannama iná alqiyama tí àwọn èèyàn wọ kí Allah subhanahu wa ta'ala kọ́lá akọrọ̀ bẹ́ẹ̀ tó bóun ṣe tó iná ilé hadithu yìí hadithu Abi Hurairah radiyallahu anhu tí al-Imam al-Bukhari àti al-Imam Muslim tí wọ́n gbà wípé iná jahannama fuddilat ala nari dunya bi 99 juz'a in tó fi ju iná ilé ayé lọ 99.9 iná ilé ayé pọ́ìntì kan lòun ní jẹ iná jahannam òun ní 99 in pé in tó wà láàrin àwọn méjèèjì 99 juz iná 99 parts iná kí Allah subhanahu wa ta'ala kí ó láàkùnrin bẹ́ẹ̀ fẹ́ni iná yìí wa hiya narun hamiya iná kan tó gbóná iná ni iná kan tó ní agbára iná ni iná kan tó ní agbára iná ni so inú katari nínú aya yìí nínú sura yìí ní àǹfààní òun náà ni mímá dẹ́rù bani ní sì máa ṣọ́ni lára kúrò nípa ọjọ́ yìí ní ọjọ́ tí ọjọ́ al-qari'ah yìí ọjọ́ al-qiyamah yìí àti pé àwọn èèyàn ní ọjọ́ yìí wọ́n á pín sí oríṣi méjì ara àwọn kan tẹ́ pé dáadáa wọn òun yóò ga jù ara àwọn kan tẹ́ pé aburú tiwọn òun yóò ga jù so lẹ́yìn náà súra yìí ó ń tọ́ka sí pé mawazin òṣùwọ̀n ó ń bẹ̀rẹ̀ jẹ́ gbọdọ̀ al-qiyama tí Allah subhanahu wa ta'ala tí ó mú wa láti wá fi wọn iṣẹ́ wa láti wá fi wọn ìwé iṣẹ́ wa láti wá fi wọn àwa gangan alára so ó ń bẹ̀bẹ̀ lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala nínú súra yìí kò sọ̀rọ̀ nípa àwọn tí pé hasanat wọn àti sayyi'at wọn iṣẹ́ rí wọn àti iṣẹ́ bí wọn tó bá dọ́gba àbí tó tí méjì bá dọ́gba pé kí ni yóò jẹ́ ibùdó sí tiẹ̀ Allah subhanahu wa ta'ala dákẹ́ lórí ìrìn ẹ̀bẹ̀ wípé ẹni tẹ́ gbé dáadáa rẹ̀ àti aburú rẹ̀ ìkankan náà ni kò séyìí tó jọra ọlọ́nu méjèèjì sọ Allahu jalla wa ala ó ṣàlàyé lè fún ẹnu suratu al-A'raf wípé rá àwọn yẹn báyìí wọ́n á ṣe kí ni wọ́n á dè wọ́n mọ́ àyè kan nínú fún ìgbà kan àyè yìí wọ́n ń pè ní al-A'raf wọ́n ń pè ní al-A'raf wọ́n á máa mú wọn rí àwọn ọmọ àlùjánnà wọ́n máa mú wọn rí àwọn ọmọ iná tí wọ́n bá ti ń yí ojú wọn lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ náà báyìí wọ́n máa sọ pé rabbana la taj'alna ma'al qawmi adh-dhalimin ìrẹ́ ọlọ́run bá wa ìrẹ́ Allah subhanahu wa ta'ala má jẹ́ ká wà pẹ̀lú àwọn ìjọ alábòsí má jẹ́ ká wà pẹ̀lú àwọn ìjọ alábòsí nígbà wọn máa bẹ̀rù láti wọ iná wọ́n máa bẹ̀rù láti wọ iná so ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó ṣàlàyé fún wa pé ibùdó sí wọn aljanna iná ni ó padà jẹ wọn á padà wọ aljanna àbí Allah subhanahu wa ta'ala kó o ṣe wá ní kan náà àti pé hasanatu wọn yóò tẹ̀sùn wọn lórí sayyi'at wọn àwọn iṣẹ́ dáadáa wọn yóò tẹ̀sùn wọn yóò wúwo ju àwọn iṣẹ́ aburú wọn Allahu ta'ala a'la wa a'lam subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh